tó mú kí káàbọ̀ padà mú lérò pé ẹ gbádùn àwọn orin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan bí a ṣe mú wá fún yín yẹn ní báyìí àwọn bàbá mi nínú Olúwa tí mo fi tọwọ́tọwọ́ dárúkọ wọn Pastor Olútáyọ̀ Agunlóyè láti Divine Covenant Prayer Center Òkúgbolú ní Sango via ìjókòó ọgbà ayọ̀ wọ́n ti wà nínú ilé láti bá wa sọ ọ̀rọ̀ Ọlọ́run lórí àkòrí tí à ń pè ní àṣìṣe tó lóòrìn mo mọ̀ pé gbogbo àwọn Yorùbá ìjìnlẹ̀ wọ́n ti mọ nǹkan tí mo sọ àṣìṣe tó lóòrìn ṣùgbọ́n kí wọ́n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ ká kọ́kọ́ ṣí Bíbélì wa sínú ìwé Ọba Kínní orí 13 láti ẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 20 ẹgbẹ́ Bíbélì yín Ọba Kínní orí 13 ẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 20 tí ó kà báyìí wípé ó sì tẹ̀lé ènìyàn Ọlọ́run náà lẹ́yìn ó sì rí i ó jókòó lábẹ́ igi ńlá kan ó sì wí fún un pé ìwọ ènìyàn Ọlọ́run náà tí ó ti Júdà wá òun sì wí pé èmi ni ó sì wí fún un pé bá mi lọ ilé kí o sì jẹ oúnjẹ òun sì wí pé èmi kò lè padà lọ pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ ni èmi kò lè bá ọ lọ bẹ́ẹ̀ ni èmi kì yóò jẹ oúnjẹ èmi kì yóò sì mu omi pẹ̀lú rẹ̀ níhìn-ín nítorí tí a ti sọ fún mi nípa ọ̀rọ̀ Olúwa pé ìwọ kò gbọdọ̀ jẹ oúnjẹ ìwọ kò sì gbọdọ̀ mu omi níbẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ tún padà lọ nípa ọ̀nà tí ìwọ bá wá ó sì wí fún un pé wòlíì lé èmi pẹ̀lú gẹ́gẹ́ bí ìwọ áńgẹ́lì sì sọ fún mi nípa ọ̀rọ̀ Olúwa wípé mú un jẹ́ kí ó bá ọ lọ sí inú ilé rẹ kí ó lè jẹ oúnjẹ kí ó sì lè mu omi ṣùgbọ́n ó purọ́ fún un bẹ́ẹ̀ ni ó sì bá a padà lọ ó sì jẹ oúnjẹ ní ilé rẹ̀ ó sì mu omi wọ́n gbàdúrà pé kí Ọlọ́run kí ó túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ sí inú ọkàn yẹn wá eléyìí mo fi kí bàbá mi nínú Olúwa káàbọ̀ sí orí ètò Pastor Olútáyọ̀ Agunlóyè ẹ káàbọ̀ sà. God bless you. ẹ bá mi kí àwọn ará ilé. ẹgbẹ́ yẹn tẹ́ ń wo wa ẹ káàárọ̀ ṣàlàáfíà lẹ wà. àlàáfíà ni o àṣìṣe tó lóòrìn kódà Yorùbá yẹn gan pàápàá mo fẹ́ lè ní mi ò gbọ́ rí kí ni à ń jẹ́ àṣìṣe tó lóòrìn. àṣìṣe tó lóòrìn ni wípé ohun tí ènìyàn kan ṣe tí ò ní padà sí láyé mọ́ ọ̀ kó wà láyé bẹ́ẹ̀ tí ò ní sí láyé mọ́. àṣìṣe tó lóòrìn yìí kì í ṣe bákan náà ó yàtọ̀ tá a bá bá ọ̀rọ̀ débẹ̀ a máa sọ. bí èèyàn lè parọ́ kó jẹ́ àṣìṣe tó lóòrìn tó máa ṣe last nìyẹn. ẹ bá wo Paul parọ́ ó lọ́mọ ìlú kan lòun torí mo fẹ́ nà ní ẹgbàá 39 kò dẹ́ sọmọ lúbẹ̀ wọ́n dẹ̀ sọ èdè ìlú wọn fínlẹ̀ tẹ́ bá wo ìwé Àpọ́sítélì orí 5 Ananias àti Sàfárà wọ́n parọ́ wọ́n dẹ̀kù yẹn mi pé Ananias àti Sàfárà àṣìṣe tó lóòrìn náà ṣe yẹn ìyẹn ni pé àṣìṣe tí wọ́n máa ṣe tí wọn ò gbọ́dọ̀ parọ́ èèyàn mi lè parọ́ ọbẹ̀ tí wọ́n gbọ́dọ̀ parọ́ ó parọ́ wọ́n dẹ̀kù àtọkọ àtìyàwó tẹ́ bá wo ìta àtẹ̀kà tán sìn ẹ rí i pé wòlíì àti kìlọ̀ pé tó bá débi tó ń lọ yẹn má gbàgbẹ́ padà wọ́n gbọ́dọ̀ jẹ́ má jẹ́ wòlíì kan sọ fún mi pé Ọlọ́run sọ fún mi pé kí wọ́n jẹun ó dẹ̀ jẹun lion kìnnìún jáde ó dẹ̀ pa síbi tó ti jẹun yẹn àìtóṣe ni pé kò yẹ kó jẹun. Ọlọ́run sọ fún pé ibi tó ń lọ yìí ó gbọ́dọ̀ jẹun wòlíì wa sọ fún pé wòlíì òun náà ṣe àṣẹ because Ọlọ́run sọ fún mi pé kó jẹun ń sìn so àti tó lórin lòun ṣe yẹn ẹ wo kódà dátà àti bírámì ìwé Númérì chapter 16 wọ́n pé àwọn 125 people wọ́n ní ìbádà pẹ̀lú Mósè ilẹ̀ ẹ̀dẹ̀ ìlànà gbé wọn mi àjẹtán ṣe nìyẹn ẹ wo Ákánì nínú ìwé Joshua orí 7 kì í ṣe pé bẹ́ẹ̀ kan jalè ṣùgbọ́n kò yẹ kí Ákánì jalè ó kọ́ ọgbẹ́ Ísírẹ́lì so àwọn ìṣègùn àti àwọn lè ṣe tí èmi lè ṣe tẹ́ bá ṣe ajé àṣẹ tó lóòrìn tó yẹ kó ṣe. ìyẹn ni wípé tí gbogbo èèyàn bá ń ṣe nǹkan kan tó ó lè ṣe irú àṣìṣe yẹn that's right fún ìwọ àṣẹ tó lóòrìn nìyẹn ẹ wo Dávìdì wọ́n ní kó má ka ènìyàn ó gbóná ẹ̀bẹ̀ sí ń ká àwọn ènìyàn Ọlọ́run pa Dávìdì ó ló máa fìyà jẹ wọ́n ó dẹ̀ kejì máa fìyà jẹ wọ́n kò dẹ̀ fìyà jẹ àwọn èèyàn so ẹ rí pé àwọn àṣìṣe kan wà tí wọ́n lè ṣe tó máa mú jẹ àṣìṣe kan tí wọ́n lè ṣe tí ò ní mú jẹ ìyẹn ni àṣìṣe tó lóòrìn tí ò ní mú jẹ ṣùgbọ́n o lè má lè mọ tiẹ̀ o èmi lè ṣe tèmi kó wò tó bá ṣe tiẹ̀ wà bá lọ because fún ìwọ àṣìṣe tó lóòrìn ni fún èmi àṣìṣe lásán ni. ìyẹn ni pé àṣìṣe tó lóòrìn sí yín lè yàtọ̀ sí tèmi. ó lè yàtọ̀ kò jẹ bákan náà ẹ wò mo sọ lẹ́kọ̀ọ́ wọn ní Paul parọ́ kì í ṣọmọ lúbẹ̀ ẹnu Ananias Sàfárà àwọn náà lówó wọn náà àwọn náà lẹ̀ tọ́ta wọ́n dẹ̀ múlẹ̀ wọ́n dẹ̀ kú wọ́n ìtọ́ ṣe kú because wọn ò gbọdọ̀ parọ́ ń bẹ̀ yẹn àìtẹ́tẹ́ lóòrìn nìyẹn Mósè Dávìdì ó ká àwọn èèyàn ọba eléyìí ó jẹun ó kú kìnnú pa síbi bẹ̀ yẹn àwọn ìṣẹ́kọ̀ àti olè ṣe tó lóòrìn èèyàn mi àṣẹ oyún ẹ̀ kan ní skul kò ní padà lóyún mọ́ nínú ayé ẹ̀ kò gbọdọ̀ ṣẹ́yún ni ó ti ṣẹ́ 10 ó ti àbí ọmọ 10 again. a tún máa ṣe family planning o. a tún wá bí another one tó ń pè ní mistake yẹn last month mistake ní 53 àwa jẹ́ 11 yẹn mi gba ìṣe tó ṣe yẹn àtijọ́ kò jà ìṣe tó lóòrìn èèyàn mi dẹ̀ ṣẹyọ kan kò dẹ̀ ní padà bí wọn mọ́ so àwọn àṣẹ kan tó yà ìṣe tó lóòrìn láì bí Ọlọ́run kí ni àṣẹ tí mo lè ṣe tí mi ní padà ṣe mí mọ́
because that's why Bíbélì sọ pé ó láwọn kan ó fi ara wọn wé ara wọn ẹnikẹ́ni tó bá fi ara ẹ̀ wé èèyàn míì ó ní wọn ò gbọ́n àti nǹkan àtọ̀ Ọlọ́run fẹ́